wá nílé lóko lẹ́yìn odi, mo kí wá pé kí ojú ọjọ́ ṣe rí, mo kí ẹ̀yin ìyá, mo kí ẹ̀yin bàbá àti ẹ̀gbọ́n. Èmi ọmọ yín náà ni olólùfẹ́ yín, Dr. Zabby Talk Show, ayé ọpẹ́ yọ sí lọ́dọ̀ títí yín náà. Ní agbára lọ́wọ́ Ọlọ́run, ayé ọpẹ́ á máa yọ fún wa, lórí ọmọ, lórí ìdáwọ́lé wa, òun láyé ọpẹ́ ló máa fi máa yọ. Èwo la mú wá fún wa ní ọjọ́ títí òní wípé kí a ṣe àgbéyẹ̀wò ẹ̀. Tó bá jẹ́ nígbà àkọ́kọ́ tẹ́ ẹ ṣe darapọ̀ mọ́ wa lórí ìkànnì aláyọ̀ yìí, Àjùlọ TV, báwo ló ṣe jẹ́ sí Dr. Zabby Talk Show TV? Gbogbo nǹkan máa ń bára wọn ṣiṣẹ́ ni. Orí ìkànnì Dr. Zabby Talk Show òun láti wá yálò lórí Àjùlọ TV. Ìkànnì Dr. Zabby Talk Show, wọ́n fún wa ní suspension fún bíi 2 weeks, ó di middle of July kó tó di wípé a máa rí máa lò. Ọkọ má dàbí wípé gbogbo ẹ̀ kúkú wá gbé, la ṣe wá yá ìkànnì Àjùlọ TV láti lè lò, tó tiẹ̀ jẹ́ wípé méjèèjì náà still belong to Dr. Zabby Talk Show, abẹ́ òrùlé, abẹ́ umbrella Dr. Zabby ló ṣì wà. But nǹkan tá à ń gbé yẹ̀wò lórí Àjùlọ TV ó yàtọ̀ díẹ̀ sí nǹkan tá à ń gbé yẹ̀wò lórí Dr. Zabby Talk Show. Náà tó bá wá jẹ́ nígbà àkọ́kọ́ tẹ́ kọ́kọ́ máa ṣe alábàápàdé, a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run, a kí yín káàbọ̀ sórí ètò wa lẹ́ẹ̀kan sí. Ní agbára lọ́wọ́ Ọlọ́run, a ní ṣìrí, ẹ̀yin náà ní ṣì wá gbọ́. Èwo la mú wá fún wa lọ́jọ́ títí òní, gẹ́gẹ́ bí mo ṣe sọ wípé ìyá ìkànnì yìí lò ní tó bá di middle of next month, a máa padà sórí ìkànnì wa lágbára lọ́wọ́ Ọlọ́run. Torí ẹ máa bá wa ká lọ, mo kí yín lẹ́ẹ̀kan sí wípé àgbogbo ojú ọjọ́ ṣe rí. Ẹ máa gbà wá láàyè náà ni, ẹ̀yin tí ó jẹ́ wípé ẹ ti mọ nǹkan tá à ń ṣe lórí bẹ́ẹ̀ máa wípé irú tọ́pìkì wo ẹ gbà wá láàyè fúngbà díẹ̀ náà. Tá bá ti bá dé middle of the July, a máa padà, a máa lè máa face, but still yet náà program tó ń lọ bíbá yìí náà tó jẹ́ episode, ẹ̀yin tẹ́ bá ti wò láti episode 1 yẹn, ó dàbí pé ó ti fẹ́ wọ bóyá bíi 12 or 11 tí mi bá ṣe mistake, tí n bá dẹ̀ right dẹ̀, ó dàbí pé mo sọ pé 100 la ṣe ń lọ. Ṣe mọ̀ pé ọ̀nà jìn, tó dẹ̀ jẹ́ wípé tèmi òòjọ́ ti àná òun ló wà nínú àwọn episode yẹn. But àwọn ìran mi, báwo la fẹ́ kúrò nínú oko ẹrú ẹlẹ́ẹ̀kẹrin ẹlẹ́ẹ̀kẹta, oko ẹrú àtọwọ́dọ́wọ́, òun là ń gbé àwọn ẹ̀rí wá lórí àwọn ẹlẹ́písòdù tá à ń sọ yẹn ọdún sáà. Àti èyí tó jẹ́ pàtàkì jùlọ ń bẹ̀, tó jẹ́ the main point tó wà ń bẹ̀ ni wípé àwọn ọ̀dọ́ wa lóríṣiríṣi ibi nǹkan tó ń stand fún ń sìn wípé yes baby ti ṣẹ́jú, tó ń stand fún, kí ló ń stand fún gangan, òun là ń gbé yẹ̀wò lórí Àjùlọ TV gangan, tí ẹ máa rí episode 1 to 100 ńbẹ̀ lágbára ní ọwọ́ Ọlọ́run. Bọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí orí Dr. Zabby ni ẹ jẹ́ ká pretend pé a ti ń sọ̀rọ̀, torí ti Dr. Zabby la gbé wá s'Àjùlọ. Now, mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run wípé Yorùbá ni mí, Yorùbá ni ìran mi, tó bá tiẹ̀ jẹ́ wípé à ń wò wípé báwo ló ṣe rí báyìí, báwo ni gbogbo ẹ̀ ṣe rí báyìí, báwo ló ṣe ń lọ báyìí. Mo tiẹ̀ rí ọ̀rọ̀ tí bàbá wa kan tó ń sọ wípé ó yẹ kó jẹ́ wípé wọ́n máa jẹ́ kí oníkálukú, àwa ọmọ Yorùbá náà bá wí o, tán bá wọ agbègbè wa, a máa lè mọ ẹni tó wọ iye agbègbè wa, a máa lè mọ iye ẹni tó jáde ní agbègbè wa. Mo wá wò pé ṣó lè work bẹ́ẹ̀ ṣá, ṣó possible ṣá. Ibi tó à ń lọ́jọ́ títí òní, ẹ máa rí wípé àwọn èèyàn ti ń sọ̀rọ̀ sókè, but nǹkan tó ṣẹlẹ̀ ní Kenya, understand sí, ilẹ̀kùn ẹ̀ náà ti ń kan bọ̀bọ́, àmọ́gbà tó máa jẹ́ náà ni, understand sí, ó máa ṣẹlẹ̀ bọ̀ ìgbà wo ló máa jẹ́ àmọ́, because nǹkan tó ṣẹlẹ̀ ní Kenya náà, I'm pretty sure wípé last month ní bóyá bíi 2 months ago, April lẹ́ẹ̀lẹ́ ń bíbá, kò sẹ́ni lè dream ẹ pé irú nǹkan bẹ́ẹ̀ yẹn ó máa ṣẹlẹ̀. Báwa náà ṣì ń wo wípé àwọn tọ̀dọ̀ wa yìí, àwọn youth wa, àwọn lazy or whatever, ẹ worú Davido, gbogbo ìgbà tó ṣègbéyàwó, ti ẹ̀ rántí àwọn èèyàn, tó bá jẹ́ pé báwọn èèyàn bọ́n ṣe pọ̀ lórí social media tó ń gbé lóríṣiríṣi, tó ní kálukú ń gọ́sì ìbáṣọ báyìí ló wọ̀, báyìí náà ṣe jó, báyìí náà ṣe kíníkan dá ṣe mójútó ọ̀rọ̀ wípé eku òkè bí eku, ẹyẹ òkè bí ẹyẹ, ọmọ èèyàn fọ̀hún bí ènìyàn yìí,
òun bá dá gan ni, òun bá ti lọ dá gan ni. Now kó tó di pé mo máa wọnú agbami ètò lọ, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ bá ṣe máa ń ṣe ètò wa, yín tẹ́ bá ti subscribe, ẹ bá wa subscribe. Torí anytime tá a bá ń ṣe àwọn episode wa, ẹ lè máa jẹ́ èèyàn àkọ́kọ́ tẹ́ máa kọ́kọ́ rí. Ẹ dẹ̀ bá wa like, àyè gbà yín láti fi comment tí yín náà sílẹ̀ ń bẹ̀ o. Ẹ bá fi comment sílẹ̀, bọ̀ ẹ tó ṣe pàtàkì jù ń bẹ̀, tẹ́ bá ti subscribe, ẹ lè má tún bá, ẹ tún lè má ṣe alábàápàdé ètò yìí. Ẹ jẹ́ ká kọ́kọ́ wọlé látòrí Lady ká bẹ̀rẹ̀ ọ̀rọ̀ lórí ẹ̀, pẹ̀lú nǹkan tí bàbá wa yẹn sọ wípé ó yẹ kó oníkálukú máa mójútó agbègbè. Ṣé ní ìlú tó jẹ́ wípé ò ní sè, àwọn foreigner gan ti ní, because foreigner la máa pè wọ́n, àwọn foreigner ti ní sè jù yín lọ. Àwọn tó wá láti Chad, àwọn tó wá láti Mali, àwọn tó wá láti Niger, àwọn tó wá, gbogbo àwọn people yẹn ó ti lágbára ju ẹ̀yin tẹ́ ẹ nílẹ̀ gangan lọ. Ta ló fẹ́, ìgbà tó jẹ́ pé wọ́n da ẹran wọnú oko èèyàn gan pàápàá gan, wọ́n tún pa onítọ̀hún, ìjọba ò mú wọn, pépà ò gbé, tó fi ń pa odindi èèyàn bíi 20 nínú village ẹyọ kan tí Nigerian paper ò lè sọ. Tíjọba ti fún wọn lófin wípé ẹ gbọ́dọ̀ sọ, èmi ò gbọ́ ní eléyìí rí o. Wọ́n dẹ̀ náà gbọ́rú kinní kan rí, wọ́n fi ń dẹrù bọ́ lọ́rọ̀ ni. Àwọn nǹkan kan ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá yẹn tó jẹ́ wípé ní Nàìjíríà yẹn on his own, oh my God, kò sí bó ṣe lè wù kó jẹ́, tó bá ń gbọ́ àwọn news kan, inú wọn máa bí ẹni wípé irú ìran wo ló ti jáde, irú ilé ayé wo leléyìí. Eléyìí ṣẹlẹ̀ tó bá jẹ́ ẹni tó familiar with news, ní British news or English news or whatever news tó ṣàṣẹlẹ̀ ní Britico, tó ṣẹlẹ̀ ní England, ṣàyẹ understand. Ibo mo ti rí náà, it's not BBC One ni nínú Britico yìí, BBC One ní on the 28th, láti ó dẹ̀ ti máa tó bí 12 days nísìn tó ti ń ṣẹlẹ̀. Ìwọ tó bá ń bá news yẹn lọ, ọmọ ẹyọ kan ṣoṣo ló sọnù. Ọmọ ẹyọ kan ṣoṣo ló sọnù. For example, sí, ó wà lóṣòdì, ó dẹ̀ fẹ́ lọ sí ojú Ẹlẹ́gbà, ó wá miss bus tó fẹ́ wọ̀, bus yẹn ti lọ, but bátìrì ẹ̀ ti fẹ́ kú. Ó text ọ̀rẹ́ ẹ̀ wípé òun ti miss bus òun o, bátìrì òun dẹ̀ ti fẹ́ kú. But láti Òṣòdì ń sìn, ṣó mọ̀ wípé straight forward ni sójú Ẹlẹ́gbà, máa fi ẹsẹ̀ rìn bọ̀, bóyá tí n bá rí bọ́ọ̀sì mi tó bá bá mi lọ́nà or something like that. Ibi tán rí ọmọkùnrin yìí, ibi tán rí mọ́ nìyẹn, 18 years old. Tó bá ìlọ gba sórí Google ń sìn wá, ó máa gbé jáde pé ọmọkùnrin kó kàn kọ the boy, the one, maybe the news, last week news, missing boy, one boy, 18 years old, the story or the, báwo ni issue ẹ̀ ṣe lọ sí, báwo ni kinní ẹ̀, ó máa gbé jáde fún ẹni, kó wá fi UK sínú ẹ̀, ó máa gbé jáde fún ẹni. Bàbá mi, ìyá mi, ẹ̀gbọ́n mi àtàbúrò mi, gbogbo atétónu tí mò ń sọ yìí ni wípé ọmọkùnrin yẹn mọ bó ṣe wọlé. Nǹkan tí mò ń sọ yìí, helicopter ti jáde. Àwọn private car ọlọ́pàá wọn ti dà síta. Helicopter ti wà nínú igbó, CID ti wà nínú ìlú lórí ọmọ ẹyọ kan ṣoṣo yìí tó sọnù yìí. Community ti ń fi ilẹ̀, gbogbo àwọn tó jẹ́ Britico tó máa ń sọ news yẹn bá everybody máa ń péjú ní pé Ọlọ́run ló mọ nǹkan tó ṣe ọmọkùnrin yìí, Ọlọ́run ló mọ ibi tó máa wà ń sìn, Ọlọ́run ló mọ kinní kan. Everybody concentrate lórí ọmọkùnrin ẹyọ kan ṣoṣo níbi tán dẹ̀ ti ń pa 20, 50 ní Nàìjíríà, nílẹ̀ Yorùbá, tán ní kí international news kankan, pépà àti àwọn tó jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ ẹ̀ gbọ́dọ̀ gbé. Ọ̀rọ̀ ipa fẹ́ pín owó kẹ́kàn fetí gbọ́ ni, nǹkan tí mo tó bá dẹ̀ wù yín ni kẹ́ ẹ sọ. Àsàmàfù yín, who are you people? A kàn sọ ni, díẹ̀ gan la fẹ́ sọ fún yín, gbogbo ẹ ń fẹsẹ̀ jalẹ̀, kinní kan tó ń fẹsẹ̀ jalẹ̀ yín, kò sí nǹkan tó fẹ́ polówó ẹ̀ ṣe. Kinní kan yẹn, kí ló
mo mọ nǹkan tí mo fẹ́ sọ, ẹ má rò pé bóyá mi ò mọ òwe yẹn ni o. Mo ṣáà mọ̀ pé kí ló fẹ́ kíní kan tó ń fẹsẹ̀ halẹ̀ ni nǹkan tó fẹ́ fi olówó ẹ̀ ṣe. Màá máa sọ fún yín lọ́jọ́ iwájú, mo mọ̀ ọ́. Ọ̀rọ̀ yìí ò ń sọ̀rọ̀ eré, oh my God, ẹ ti jẹ́ kí n rẹ́rìn-ín báyìí. Mo ti gbàgbé, mo ṣáà mọ̀ pé nǹkan kan tó ṣe kíní kan kí ló máa polówó ẹ̀ ṣe. Ẹ bá mi kọ sínú comment section. Tí bá ti rántí, màá fún yín lébìrìpò. Ẹni tó bá gbà á, màá fún yín lébìrìpò. Tàbí kí n fún yín ní kọ̀kọ̀rẹ́ tàbí ọjọ́jọ́. Àwọn Àjẹ̀bú nìyẹn, àwọn Àjẹ̀bú lámòwe bàjẹ́bàjẹ́. Now, nǹkan tó ń fojú ẹ̀ wò wá nìyẹn. Àgbọ̀ kí ló imagine lọ́wọ́lọ́wọ́ tá à ń sọ̀rọ̀ yìí. Ẹ wo gbogbo ìdààmú ìṣòro tó sanwó fún wọn pé kí wọ́n wá balẹ̀ wa jẹ́ torí nǹkan tó fẹ́ kó wá, torí fake àwọn nǹkan tó fẹ́ ní ká fi máa gbin nǹkan wa, tá dẹ̀ ní ilẹ̀ tó jẹ́ wípé bó jẹ́ ewédú ló dà síbẹ̀ tó bá fẹ́ máa yọ báyìí, ó máa yọ ni tí ò sí ẹ̀dá Ọlọ́run kan tó máa ní kó má yọ. Bó jẹ́ ata tẹ lọ tẹ fi ṣe kinní báyìí ló máa yọ. Wọ́n ní kẹ́ pa yẹn tì, wọ́n ní nǹkan tó máa pa ọ̀tá wa lára, wọ́n ní yẹn tó tún jẹ́ pé tẹ bá gbìn sórí 100 acres, èyí tẹ gbìn yẹn ilẹ̀ yìí kò ní value mọ́. Ẹ̀jẹ̀ tí máa wá nǹkan ilẹ̀ tó jẹ́ pé ilẹ̀ ọlọ́ràá ni tẹ́lẹ̀, ṣe rí pé gbogbo ọ̀nà pátápátá a tún sọ lórí social media. Òun ló tún ṣe fún èmi ní kinní fún 2 weeks o. Ìyẹn gbogbo ayélujára international ó níbi tẹ́ ti lè sọ̀rọ̀ wípé àlọ́ fẹ́ pa wá sí ẹ̀, wọ́n dẹ̀ láfíríkà làwọn ti fẹ́ bẹ̀rẹ̀. Wọ́n tún fún àwọn torí ayélujára, wọ́n tún fún wọn lówó. Òun látún ti mọ information tó bá fẹ́ pass. Àyàfi kó máa sọ Yorùbá kó fi máa dà á nìkan náà lókù. Kẹ́ lè mọ ibi tó fẹ́ bá wa dé. Èèyàn ẹyọ kan ṣo ló sọnù o. Helicopter, private jet, gbogbo ẹ̀, aládùúgbò, ará gbogbo wa tá à ń ṣe báyìí. Ibo ló wà? Ibo ló lè wọ̀? Ta ló lè ṣe kinní kan? Ta ló lè ṣe gbádá? Èèyàn ẹyọ kan ṣo. Brother my sister, now ẹ jẹ́ ká wọlé lórí bíbá. Aje wayan ki ajiya, sa wayan ki a mota. Kowa aje wayan shi. Zaki aje wayan, kowa aje wayan shi, kowa aje wayan shi tukuna. Tafiya kai kun mun shiru. Ku bude da kanshi, bude da kanshi. Sai ka tafi prison wallahi. Bude. Ejina na bet. Bude. Ya ge bude. Ki bude ki riga. Ki bude ki riga. Allah ya isa abin take. Allah ya isa. Kai da shi kan ya ga wannan zai kashewa a Katsina kuma ku kai shan wahala da wannan abin amma yanzu wannan aiki kai ka zo kana matso nan a wudil with you yawan kaga an ban ya kowa mun shigo wallahi sai ka bashi girma wallahi sai baban ka zo ina ga ma zan nuna maka na san me nake ku bude ki bude ya gele da ki bude shi kai a'a ka buji ta bude shi tukun so that kowa ya zauna ku ga bala'in ai an mutum ya sake rage hoto ma sai kowa yana duba wayarsa ṣẹ́rí bó ṣe wà shock àwọn ọlọ́pàá náà tí ò bá jẹ́ wípé àìmọye nǹkan tó fi máa ń ṣe báyìí ṣẹ́rí obìnrin náà kó fún wọ́n bá ti wá da nǹkan borí wọ́n bá ti lẹ́lẹ́hà ni wọ́n lè jẹ́ information ni ó dẹ̀ lè jẹ́ pórí ló takò wọ́n ó lè jẹ́ ẹlẹ́dàá èèyàn kan tó fẹ́ lò fún tẹ́lẹ̀dàá ẹ̀ máa ní irọ́ orí òun kọ ilé yẹn ó kò fíìtì òun. Ara àwọn tó wá gbà ó lè tún wá gbà ní o
torí at the end of the day níwọ̀nba ìtàn ṣe yìí àwọn tó tún jẹ́ ọlọ́pàá náà máa jù mọ́ra wọn lọ́wọ́ ni tó bá wọnú kò tún ní jáde mọ́ ta ló ń give report fún ó tún máa tà mọ́ra wọn lọ́wọ́ ni ṣófin wà pé téèyàn bá fẹ́ wọlé láti Kánò sí Ìlọrin òfin wà pé kó má jẹ́ kó wọlé ṣó ti kó ọlọ́pàá kan sí bọ́ọ̀dà nsìn láti lè sọ fún wọn pé gbogbo ẹni tó bá ń bọ̀ gbogbo àwọn tírélà o checking point máa wà ṣó ti ń ṣe bẹ́ẹ̀ àyàfi èyí tó bá jẹ́ wípé information wà bó tó bá yẹ pé wọ́n ṣe bẹ́ẹ̀ ni igbó mélòó gan ló ní checking point ipò òkè o checking point lélẹ́yìí o mọ igbó Sambisa táwọn ní ni ẹsẹ̀ làwọn nìjẹ́ náà fi ń wọ àwọn ilẹ̀ Kánò àdẹ̀sọ́ pé àjọ wà ní ẹ̀dẹ̀sọ́ pé kí ààbò wà no ààbò lè sí ẹ wo nǹkan tọmọkùnrin yìí tán gbé fún ẹ wo nǹkan tó àwọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ gan pàápàá gan àwọn èèyàn máa ń respect àwọn custom gan ni ẹ wá wo tí custom tí bá máa gbé jáde ń sìn Ìjẹ̀bú fọwé náà rẹ wọ́n ò ní ènìyàn wé náà rẹ wọ́n ò ní ènìyàn ẹ jẹ́ ká wọlé ìtàn sí mu zo mu kuma da mu yan iska mahaukata mun san abin da muke yi mu ma kake zama na ƙasa ki ɗauke shi daidai muna da yayyu muna da kandi mu ma daga gidan gata muka fito training aka mana yadda aka taso da ku haka mu muka zo ba wai daga ci gaba ba in ce shi ɗaya bayan ɗaya amma me kuke mana ɗazu ba zaki mu kuke ba ku ne mana kallon iska jahilai ba mu san abin da muke ba ku ne masu ilimi ko ba mutanen banza bane yanzu wannan za a je a kashe mu ne ko za a kashe yayan mu daga na kika to ina harbe wannan mata na laifi wallahi harbe ta ke daga kowa ya zauna ƙasa kowa ya zauna ƙasa kowa ya zauna ba mu wani an miji gare ki cire fuskanki zai zike wancan jakan mi tí ẹ mọ̀ ẹ pọ̀ fún lóyìí tó kọjú bẹ́ẹ̀ yẹn ṣe rí gbogbo àwọn training ṣe rí gbogbo àwọn irú àwọn training yẹn Áfíríkà irú tó bá jó òyìnbó ni bó ṣe mú bẹ́ẹ̀ yẹn á tún máa pẹ̀ tí ẹni torí ó mọ̀ ẹ́ pé òun lọ ẹ̀wọ̀n ni ò ní bọ́nú ẹ̀ wàá lọ rojọ́ lọ́dọ̀ ẹni tó tún rán àwọn iṣẹ́ wàá lọ rojọ́ lọ́dọ̀ àwọn ìjọba nǹkan táwọn ká mọ́ ẹ lọ́wọ́ lélẹ̀ gbogbo nǹkan báyìí wọn fún wọn ní tírénì tó péye náà tẹ bá mú ẹ ní ìdàtì nà wọn because kò bá ẹ kò ágìl kò ṣe nǹkan kan àwọn mọ́ọ̀tì dẹ̀rẹ̀ àwọn gangan lóríṣẹ́ aburú ẹni tó gba yẹn gan náà lè máa lo camouflage ó lè jó nǹkan lọ́rọ̀ tó wàá máa wí pé orí ẹ burú ni báwo ló ṣe ká ẹ ọ̀rọ̀ Nàìjíríà oh my God owó efó létí àmọ́ ẹgbẹ́ nǹkan tó ṣe òun because wọ́n fẹ́ lọ pààyàn ní iṣẹ́ aláburú ni wọ́n bọ̀ kíjọba lọ ṣèdájọ́ yẹn because kò síjọba àwa ara wa náà la lè ṣèdájọ́ tó bá jẹ́ láwọn bòmíì gan pàápàá gba àwọn boys á gbà lọ́wọ́ wọn wọ́n lè láwọn máa dáná sun torí àwọn làwọn máa ṣèdájọ́ torí wọ́n mọ̀ pé tẹ́ bá gbé wọn lọ náà story ló máa gbé ìyẹn jáde story ló máa jẹ́ lórí ọ̀rọ̀ ilẹ̀ tó ń bàjẹ́ tó jẹ́ wípé a mọ̀ wípé irú nǹkan báyìí àwọn èèyàn náà sponsor wọn tó ń fún wọn lówó láti lè wá bà ilẹ̀ Yorùbá jẹ́ ó mà ṣe o tó wá jẹ́ wípé ilẹ̀ Yorùbá tó ń gbin iṣu ní àkókò òkè tó lè fún wa ní 200 trailers láàrin oṣù mẹ́fà ní gbogbo ìgbèríko sí ìgbèríko tó jẹ́ pé tipátipá náà lè fi gẹ̀ẹ́tì bóyá bíi 20 trailers nísìn wọ́n tún wá máa gbé wá náà wípé nǹkan tá a fẹ́ leléyìí sẹ̀ àwa la fẹ́ máa control oúnjẹ yín la fẹ́ máa control everything ọ̀n jẹ́ ká sọ lórí ayélujára o ọ̀n jẹ́ ká lọ́gùn ẹ̀ lórí ayélujára o à ń ṣèwọ̀n tá a lè ṣe lórí Facebook lórí WhatsApp àwa máa ju kákàkiri sórí àwọn WhatsApp tá a bá mọ̀ kán lè máa fọn fáwọn èèyàn wa lókù o
jẹ́ ká sọ o èyí tá a sọ náà lọ́ fi fún mi díẹ̀ ló kù báyìí nsìn gan wọ́n fẹ́ẹ́ gba Dr. Zabby talk show page lọ báyìí nsìn lórí nǹkan ẹyọ kan yẹn ni o bí ẹ̀ẹ̀mejì bí ẹ̀ẹ̀mẹ́ta náà ti rí fídíò tí mo fi ń sọ ẹ gbọ́dọ̀ sọ̀rọ̀ wípé ẹ fẹ́ tú àṣírí nǹkan kan bó bá ṣe wù yín nìkan ìṣe yín láfíríkà wọ́n tún ti rìn débẹ̀ wọ́n ti sanwó fún wọn débẹ̀ àwọn Bill Gates tí wọ́n ti ra gbogbo ẹ̀ pa information yẹn ẹ gbọ́dọ̀ pín kárí o gbogbo ìgbìyànjú tá a bá lè gbìyànjú náà òun la fi ń ṣègbìyànjú láti ṣe àwọn short videos tá a bá rí láti sọ̀rọ̀ lé lórí àwa tí wàá máa jù káàkiri lórí WhatsApp láti lè jẹ́ káwọn èèyàn wa máa gbọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ ẹ jẹ́ ká lọ wo eléyìí ẹ jẹ́ ká lọ gbọ́. ọjà ọ̀dàn ní express ọjà ọ̀dàn lọ sí ìhùn bẹ́ẹ̀ òun la ti ń ṣe láìfù yìí ṣáàtìrì wọ́n jẹ́ kó yé wa wípé tòmátò Yorùbá ni àwọn Fúlàní máa wá ń rà lọ́wọ́ àwọn máa lọ ń tún tà gbogbo wa tó ń sọ wípé ẹ máa gbọ́ bẹ́ẹ̀ ṣàlàyé kankan ẹ ti rí ẹ máa gbọ́ wọ́n jẹ́ kó yé mi pé 3,500 4,000 làwọn máa ń ta pẹ̀rẹ̀ kó tá a bá fẹ́ rà ní ìgboro lọ́dọ̀ wa 10,000 14,000 ìgbà míì 8,000 ṣé ń gbọ́ iye tí wọ́n ń tà ní. àwọn fún Haúsá yìí máa ń rà ní 3,000 4,000 bọ̀tẹ́ bá fẹ́ lọ rà ní my 12 báyìí apẹ̀rẹ̀ tẹ́ ń wo ilé ọmọ máa ta fún yín ní 14,000 8,000 àwọ̀dẹ̀lá ní gbogbo àwọn nǹkan yìí o according to gbogbo nǹkan tó ń sọ́ọ̀sì ṣé ń gbọ́ ẹ̀yin tẹ́ ní a lè dáko a lè ṣàgbẹ̀ ẹ máa bá ń ṣí ẹ̀ ẹ gbọ́ tọ́rọ̀ bá di pé a fẹ́ sọ̀rọ̀ lórí iyán àgbẹ̀ lónìí Yorùbá lónìí. ṣé ń gbọ́ so tá a bá fẹ́ di ipá kí ṣe nǹkan kankan àgbẹ̀ lónìí lọ́wọ́. ṣé ń gbọ́ so tó bá yẹ pé nípa ọ̀rọ̀ alákadé àwa la ní. ṣé ń gbọ́ so Haúsá olóore kankan tó ń ṣe wá ẹ jẹ́ kó máa lọ kó ní kálukú dá wà lọ́tọ̀ọ̀tọ̀ ẹ ti rí gbogbo ẹ̀ ẹ ti rí gbogbo ẹ̀ ẹ máa bá wa share kẹ́ máa bá wa like love share ẹ máa bá wa ṣe kẹ́ máa bá wa pín káàkiri ẹ share gan kó máa káàkiri gbogbo àwọn ẹlẹ́nu òṣì tọ́nítà bá dá dúró ṣáà lè dáko kí la fẹ́ jẹ ṣáà lè ṣàgbẹ̀ ẹ ti rí tòmátò làlúkà ń jẹ ẹ ti rí àlúkà ń jẹ tòmátò ẹ ti rí àwọn èèyàn mi iron lady ọjọ́ ọ̀dàn tòmátò náà ń jẹ yìí ẹ ti rí ẹ̀yin tẹ́ láàní tòmátò ọ̀dọ̀ wa náà ti wá ń koná ló ń ta lówó gelemọ fún wa ìwọ tó bá fẹ́ rà kọ́ńtàtì mi màá fún ẹ ní bí wàá ṣe máa ráwọn gbogbo nǹkan yìí rà díẹ̀ mi nínú àfọ̀já Trump kẹjẹ ká mọ̀ ẹ ti rí gbogbo ẹ̀ ńlẹ̀ ó pọ̀ lẹ́bi yẹ̀pẹ̀ ó ń ṣe bí nìkan o ṣé rí gbogbo ọ̀nà yìí láti ọjà ọ̀dàn títí lọ dé ìhùnbẹ náà tó sí ibi nìkan láti bí títí Ìpòbẹ ládébọ́dà Nàìjíríà sí Benin Republic gbogbo ẹ̀ ló wà ibi nìkan la kàn ti láǹfààní àti dúró yá ni ẹ̀yin ìyá mi Ọlọ́run á ṣe ẹ jèrè ẹ fèrè jẹ̀kọ ẹ ní ṣe lásán lógo Ọlọ́run ẹ kú iṣẹ́. náà wá dúpẹ́ lọ́wọ́ bróda wa Omeyo ló ń sọ̀rọ̀ yẹn mo mọ̀ pé fídíò yẹn ó ti pẹ́ díẹ̀ bọ̀ àwọn fídíò kan wà wọ́n ti pẹ́ bọ̀ wọ́n lè lọ títí láì wọ́n lè expire wọ́n lè kúrò nínú nǹkan tá à ń sọ yìí ẹ understand sí ẹ wo orú nǹkan báyìí and I'm pretty sure pé ibi tán ti ń ṣerú nǹkan wọ́n lè má lè dóko bẹ̀ mọ́ o a ti rí ìdí tán fi dà wọ́n sí gbogbo oko ńsìn tán fi dà wọ́n sí gbogbo àwọn abúlé wípé ẹ ní ṣe nǹkan ọ̀gbìn sẹ́ẹ̀ ẹ ti rí ìdí tó jẹ́ wípé tó o bá dé mile 12 àti èyí tó wà nìbàdàn yẹn ọjà bíi tòmátò ọjà iṣu tó tóbi jù ní lọ́wọ́lọ́wọ́ tá à ń sọ̀rọ̀ yìí sìn àwọn Haúsá àwọn náà ní 80% nínú gbogbo ọrọ̀ ajé wa àwọn náà ní 80% ní sí nínú màálù nǹkan tí àwọn Nàìjíríà tó ń jẹ jù lágbàáyé nínú wípé nílẹ̀ Nàìjíríà lójúmọ́ ẹyọ kan Fúlàní ló ní Nàìjíríà because àwọn olówó yẹn wà lọ́wọ́ wọn àwọn ló ní 90% iṣẹ́ bọ́n ṣe ń ṣe ọ̀rọ̀ màálù àwọn Yorùbá ẹ̀ṣẹ̀ ń lọ síbẹ̀ díẹ̀díẹ̀ ń sìn tún fún wọn lójú mí gan Kensington or something like that ó wà lọ́nà Ìpẹ́rù tí mi ò bá ṣe mistake ó dàbí pé mo drive gbàbẹ̀ kọjá bóyá bíi last year
mo ń bọ̀ láti Ìbàdàn máa padà sí ọ̀nà Ìjẹ̀bú, ọ̀nà Ìlíṣàn bí Ògèrè yẹn, ó dà pé ọ̀nà Ìpẹ́rù Ògèrè bí nǹkan ọ̀nà kan wà níbẹ̀ téèyàn bá ń bọ̀ láti Ìbàdàn tó máa fi bọ́ sọ́nà local road tó máa fi bọ́ sí Ìpẹ́rù yẹn. Ìpẹ́rù gangan ni mò ń lọ. Téèyàn kan wá ń sọ fún mi pé ọ̀nà yìí ò wípé wọ́n ń ṣe màálù ńbẹ̀. Ó dà pé wọ́n ní Wàsíù Àyìndé náà òun náà ni. Àwọn èèyàn díẹ̀díẹ̀ ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀, wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ kinní yẹn ni. But tíyẹ̀tì náà tí àwọn Fúlàní bá mọ̀ wípé Yorùbá náà ti bẹ̀rẹ̀, wọ́n tún máa bẹ̀rẹ̀ sí ní dáàbò wá ní kí la ṣe gangan. Kò dẹ̀ ń ṣẹjọ́ torí àwọn governors tó rí òótọ́ ọ̀rọ̀ tó mọ bọ́n ṣe lè deal pẹ̀lú ẹ̀, tó jẹ́ wípé rákàdédè náà ń ṣe fún àwọn pípù yìí. Àwọn ló ní kíní màálù, àwọn ló ní nǹkan ata, àwọn ló tún wá ní iṣu, àwọn ló ní potato, àwọn ló ní gbogbo nǹkan tó fi ń ṣe salad ní Nàìjíríà. Nǹkan tí ọmọ Yorùbá àti àwọn ọmọ Ìgbò tán níbẹ̀ bóyá ló pé 10% mọ́. Wọ́n ṣe ń ṣe fún wa nílẹ̀ Yorùbá bẹ́ẹ̀ náà ló ń deal pẹ̀lú wọn ní gbogbo ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀ Ìgbò náà nìyẹn. Táwọn náà lè lọ oko mọ́. Kò ń ṣàwa nìkan la lè lọ oko mọ́ o. Àwa nìkan kọ́ la lè lọ oko mọ́ o. Kò ń ṣe àwa nìkan o. Apá custom gan pàápàá gan. Custom gan tún jẹ́rìí sí nǹkan kan. Ó mà ṣe ni láàánú. Kò ń ṣe pé ó fẹ́ wọlẹ̀. But mo mọ̀ wípé mo sọ níbẹ̀rẹ̀ nǹkan tí mò ń sọ yìí wípé ìgbà wo ni tí kẹ́yìn ìgbà wo ló bẹ̀rẹ̀? Ṣọ́sọ̀kan òrukàn ni. Ọ̀sọ́kan òrukàn bí ìgbà tí Jesus Christ tó farahàn padà ní wípé òun jí dìde tó jẹ́ pé ó yà àwọn èèyàn lẹ́nu. Rírìn àjò náà bó máa ṣe jẹ́ náà nìyẹn. Torí no going back ni. Torí pé kí ni? Nǹkan yìí ti bàjẹ́ ju wípé ó fẹ́ dà. Èpè kan ó bàjẹ́ ju wípé ó fẹ́ dà lọ. Ẹ bá wa pín ètò yìí. Ẹ bá wa like, ẹ bá wa fi comment tiyín sílẹ̀ náà ńbẹ̀ wípé ó máa ṣe é ṣe o, bọ̀ ìgbà wo ló máa jẹ́ àti ìmọ̀, àkókò wo ni àti ìmọ̀. Ẹ jẹ́ a gbọ́ ti custom ni, àwọn custom officer yìí. Ẹ jẹ́ a gbọ́ láti ẹnu wọn. God bless you. Service offered bandits bags of seized rice to save themselves from the criminals. He told reporters that the operatives had to offer 7 bags of rice to the bandits. Can you imagine? We are not working for only custom. We are working for the nation. And we are working for you people. They are working for us. They are working for us. I sacrifice my life to go to do some to enter the bush where the bandits are. If I tell you last time we have encounter with them, to the extent that they are a little bit friendly with us. Friendly? He said he sacrificed his life. Hey, Jesus. We seized 37 bags of rice. They say, okay, if we are to go, they have to take 7 bags. We give them 7 bags to save our life. So you see the risk I took. How did we get here? Ṣé gbọ́ custom fún àwọn ajínigbé ní 7 of bag of rice káwọn lè fi save life àwọn. Ta ló wá fẹ́ save life ọmọ Nàìjíríà gangan? Ẹ jẹ́ bá mi fi sínú comment section. Ìgbà tí custom officer tó ní àwọn fi 7 bag of rice sílẹ̀ láti fi du ẹ̀mí àwọn káwọn lè ríbi jáde lọ́wọ́ àwọn Boko Haram, lọ́wọ́ àwọn ajínipa, láwọn àwọn ajínigbé. Ṣé rí wípé ọ̀rọ̀ yìí kọjá bẹ́ẹ̀? Ṣé rí pé ó kọjá be careful? Ṣé rí àwọn tó sọ wípé alámọ̀ nǹkan tí Nàìjíríà fẹ́, aláwa ni kẹ́ ẹ dìbò fún, alálówó tiwa ní. Kò ń ṣe wípé a fẹ́ lọ́bẹ̀ ló kówó ṣàdéhùn lélẹ́yìí. Ó yẹ ká tiẹ̀ ti rí fìrìfìrì fún ọdún kan, ó mà ti ń lọ fọ́dún 2. Ṣé àdéhùn lélẹ́yìí? Ẹ máa sọ̀rọ̀, ó máa yẹ kéèyàn sọ̀rọ̀ kó máa múṣẹ. Bí ò bá tiẹ̀ lè múṣẹ, káwọn èèyàn sọ pé ó máa gbìyànjú. Kí lẹ tún fẹ́? Ó máa gbìyànjú. Ṣé ẹ rí nǹkan tí mo máa ń sọ wípé tó bá ṣe epo ní 2,000 naira àwọn Nàìjíríà máa rà. Because mi ò lè wá kúrò, òun ní 90%. Nísìnyí ẹ mọ iye tó wọ́n dà. Ẹ mọ̀ pé nígbà yẹn ó gbé lọ sí more than 2,000.
ìgbà tó yá ń já lọ sílẹ̀ bóyá bíi 717 ìgbà tó yá wá ń lọ òkè ẹ tún wá wo iye tó ń dà sí ó ti fẹ́ wọ bíi 2 yẹn padà o gbogbo nǹkan tó bá lọ́jà lánàá again tó bá nǹkan lọ́jà lánàá ní 50 rice bag of rice gan yẹ kó tó wá dínwó ju bẹ́ẹ̀ lọ bí 80 something náà ló máa wà pẹ̀lú owó tó tún ń lọ òkè ń sìn láwọn bòmí I'm pretty sure ẹ̀pọ́n máa ti máa tà ní 100,000 again tẹ́ bá tiẹ̀ wá sọ owó àwọn òṣìṣẹ́ gan di 200,000 gan kí láǹfààní orógbó kí ni àǹfààní torí tó bá mú dọjà tó bá máa sọ wá ní gbogbo àgbáyé nìkan tí wọ́n yes gbogbo àgbáyé nìkan tí wọ́n but kí ni reason tí nǹkan fi wọ́n ní gbogbo àgbáyé ẹ ṣe assignment yín débẹ̀ ṣá wípé kí ni reason tí nǹkan fi wọ́n ní gbogbo àgbáyé torí gbogbo àwọn yẹn dá nǹkan tí wọ́n ń dá sí nǹkan tí ò kàn wọ́n Amẹ́ríkà ń dá sí nǹkan tí ò kàn bìtìkó ń dá sí nǹkan tí ò kàn France gbogbo wọn ń dá sí nǹkan tí ò kàn wọ́n wọ́n ṣe ń gbèjà gbogbo ibi tó ti ń jagun àwọn tó jọ ń dúnàádúrà tó jọ ń ta nǹkan fúnra wọn àwa sọ wípé òkè mi ò ta nǹkan fún yín mọ́ àwọn òde ló ń dá gbogbo wàhálà yẹn kalẹ̀ kákàkiri wàhálà wo ni Nàìjíríà dá kalẹ̀ o ibo mélòó ni Nàìjíríà ti lọ bá wọn ja ogun ibo mélòó ló ti lọ ń gbèjà níbi ogun èèyàn mélòó lòun ò repo lọ́wọ́ Nàìjíríà èèyàn mẹ́rin lòun ò ta epo fún Nàìjíríà bí kò táwọn èèyàn bá máa sọ wo nǹkan tá a rà ní UK o ẹ wo iye tó jẹ́ o ẹ wo iye tó jẹ́ ní Nàìjíríà o ẹ wo iye tó ṣe kinní kan no tó bá tiẹ̀ wá jẹ́ wípé ó tiẹ̀ fẹ́ bá wa kò yẹ kó horrible báyìí adé ti ní àwọn nǹkan tẹ̀ ń tà fún àwọn international àwọn nǹkan tẹ̀ ṣì ń tà fún àwọn foreigners ó sì ń ta epo wọn ó sì ń ta iná ẹ sì ń fáwọn ìlú kan ní iná tẹ̀ ń gbowó lé lórí ó sọ wípé òkè àbáyín rà mọ́ gbogbo yẹn ibo ló lọ bẹ́ẹ̀ máa fi ra ilẹ̀ tẹ́ máa fi ròkè tẹ́ máa fi ra sánmọ̀ ni. náà kọ́rọ̀ mi máa pọ̀ jù ṣẹ́rẹ́ àwọn téèyàn fẹ́ lọ sábà ìwà tó jẹ́ wípé ọlọ́pàá fúnra rẹ̀ gan jẹ́ẹ̀nì tó ń lò nínú kíní wọn gan ọ̀ǹdé mọ́lẹ̀ ni ọlọ́pàá tún ṣọ́ jẹ́ẹ̀nì nínú àdúgbò wọn nínú police station wọn tó rán ti wá jí jẹ́ẹ̀nì lọ nínú ọgbà ọlọ́pàá rí oh my God eléyìí ga now where are we going ẹ jẹ́ ká tún lọ gbọ́n lẹ́nu another àwọn Mr. Custom again let's go there. We were desirous of having those helicopters. One of the helicopters just clocked 42 hours, another one 46 hours thereabout. And this helicopter, for it to have a turnaround maintenance, must clock about 10,000 hours. So we know what we are talking about. I'm pained because as a result of this, a lot of people have died, Nigerians have died, soldiers have died. We were desirous of having those helicopters. And we even told them, they even provided to us the maintenance they've done thus far. One was about 500 and something thousand, another was about 500 and something thousand. And we told them, okay, since this is a government property, and it's another government establishment that is interested, because the argument they were giving for auctioning it was because it was not being put into use. Now a government institution have come over to say, okay, we want it. Something as very important as that. No proof, not documented. They are just telling us that an auction took place, this. You can't even remember who the people, you can't even remember your own constituents. Federal Ministry of Aviation, you can't even remember who came. Something is wrong. As far as I'm concerned, most likely it was just a charade. Said the auction of the two helicopters was conducted successfully on the 24th of May for a sum of $1.2 million only. See attached evidence. Even though you did not put that here, but in your internal memo, you admitted that you collected $1.2 million for the helicopters. Can you see it? I don't know. Should I come and show you? No. You have seen it? Yes. So you concluded this transaction in May. You collected the dollars in May.
The same May that they did advert in the newspaper. No, the auction was done in May. We are saying the same thing. Yes, but payments. You did your advert in May. Payments were not done in May. Your letter says payments. This is an internal memo from procurement seeking approval to pay commission. No, that's not yes, the one I'm saying. That is the memo that you are referring to. Yes. Yes. Seeking approval. That means before you can ask for approval to pay commission, that means payment must have been made. Yes. That's what I'm saying now. No, please. Received. You have received the dollars. Let's look at this memo was dated 15th of June. That's after. Answer the question that I asked. Answer my question. Sorry, so Honorable Chairman. Yes. As far as the document, the equivalent in Naira at the prevailing exchange rate were what was paid to the college accounts, which were remitted to CRF. So who collected the dollars? Dollars. So why did they say they sold it for $1.2 million? Because that is what it was auctioned for. $1.2 million. So payments at prevailing exchange rate. It is our decision that the Ministry of Aviation will take steps to recover those helicopters as soon as possible and report back to the House. But from here, because the head of quality assurance lied on oath right inside the chambers, and the auctioneer presented fake documents to us, the sergeant at arms shall take them to our police post. Their statements will be taken, and the investigation should start from there. I so rule. ṣe rí àwọn tá a gbójúlé, àwọn tó ń fẹ̀yìntì, táwọn àbá tiẹ̀ gbójúlé wọn mọ́, àwọn ìran wa kan ṣáà gbójúlé wọn. Ẹ fi Tinubu sílẹ̀, ẹ fi kinní kan, ẹ wo Yàyà Bello. Kí la gbọ́ lẹ́nu nǹkan tó ṣẹlẹ̀ pẹ̀lú Yàyà Bello? Ṣé ẹ ṣì ń gbọ́ nǹkan kan? Ẹ jọ̀ọ́ ẹ bá wa fi sínú comment section. Nàìjíríà, ibi tó ti ń ta owó fún wa, tó ti ń ta náírà, tá ti lọ ra náírà tó ò lè rówó gbà ní bank, táwọn kan ẹ̀ṣẹ̀ tún ṣe business tó ò rówó gbà ní bank, tó jẹ́ pé stress yẹn fẹ́ pa ọ̀tá ẹ, òun láti ti lọ fowó gba owó lọ́wọ́ àwọn èèyàn kan wípé òkè mo fẹ́ gba 10,000 naira, òkè máa yọ 1,000 lórí ẹ̀. Oh my God. Ó máa dé bí olè lóru ni. Ẹ wo àwọn eléyìí ń sìn, ta la wá fọkàn tán, ta la gbójúlé, ta la fọkàn tán. Àwọn tí lọ ṣe fake document láti lè fi gba owó lọ́wọ́ ìjọba. Ìgbà tó jẹ́ pé bàbá wọn oh my God. Ìgbà tó jẹ́ pé bàbá fún wọn. Ẹ má bínú. Ẹni tó jẹ́ bàbá fún wọn, tó jẹ́ president wọn, tó jẹ́ pé òun gangan ni ọ̀gá wọn. Bàbá Jagaban tó jẹ́ pé òun gangan lórí wọn, tó mọ àyípajúdé àyípàyídà fún, tó ń lò gan kó tó di wípé ó débẹ̀. Báwo làwọn tó wà, àti pé mélòó gan ni bàbá yẹn gan fẹ́ rí, tán bá tiẹ̀ ń kọ́gbọ́n lọ́dọ̀ ẹ̀, tán bá tiẹ̀ lẹ́yìn lọ́wọ́ ẹ̀, tán bá tiẹ̀ jalè lọ́wọ́ ẹ̀ gan pàápàá gan. Mo mọ̀ pé olórí àwọn bàbá yìí náà ti ṣe bẹ́ẹ̀ rí, ẹ mọ bó ṣe ń lọ nà. A ní Yàyà Bello,
ibo ni àbọ̀ Yàyà Bello wà? Yàyà Bello wà ní Nàìjíríà tàbí ó wà ní gbogbo àgbáyé pẹ̀lú owó tó kó jẹ tó jẹ́ wípé ó lè fa iná fún wọn ní Kogi State tí bẹ́ẹ̀ ò ní ṣẹ́ ojí tí náà ò ní lọ. Àwa ò ní yé máa sọ where is Yàyà Bello today? Now, ẹ jẹ́ ká tẹ̀síwájú. And take it to the north. I pray God will give Asiwaju the courage to do it. Bẹ́ẹ̀ náà ni Emefiele náà nìyẹn. Bẹ́ẹ̀ náà ni Emefiele. Gbogbo bó máa ṣe ṣe nìyẹn Emefiele Yàyà Bello. Emefiele Yàyà Bello. Nígbà náà lọ́hùn títí Méjì Bánkọ́lé. Punishment wo ni ti Méjì Bánkọ́lé tó lọ fún? Fásitì. Punishment wo ló lọ fún? Emefiele náà tí ọlá ń fọgbọ́n lọ náà sí, ó ti ń fọgbọ́n lọ náà sí. Mo rí pé at the end of the day bóyá máa lọ pẹ̀lú kinní nìyẹn bẹ́ẹ̀ ní gbọ́ nǹkan kan wọn. That is Nigeria for you. Owó tó dẹ̀ jẹ́ wípé ó la Nàìjíríà kúrò nínú òṣì. Níwọ̀nba tí àwọn pípù yìí tán kó mi. Nobody to support. Ó máa dé bí olè lóru lọ́jọ́ kan ni. Nǹkan tá à ń sọ yìí ó máa dé bí olè lóru. Ó ń wò àwọn ó ń dùn wípé ọ̀nà ọbọ náà máa gbé gbà fún yín. Ọlọ́run dẹ̀ máa fún wọn ṣe. Ẹ jẹ́ ká tẹ̀síwájú ká gbọ́ nǹkan tí bàbá wa nínú Olúwa nǹkan tán sọ. Because it will affect even himself. It will affect all the APC powers. It will affect all the MDs of banks. The MDs of banks are the destroyer of this system. The powerful, the high and the mighty. He is stepping on their toes. I pray God give him the grace to do it. The next thing he should do, tell him if you know him, is to restructure this country. Nigeria is a fraud. Bàbá lòun ò wá síbẹ̀ láti wá One ṣe. particular tribe repressing the whole of us. Bàbá Did you tí hear lòun what Central Bank láti wá ṣe gbogbo. governor wants to do? Just a department. The operation department of Central Bank to be moved back to Lagos, where you have 99% of the headquarters of bank. The north is agitated. Náà kó tó di pé a gbọ́ nǹkan tí bàbá wa tó ń sọ tán, ẹ jẹ́ kí a sáré lọ sí ìpolówó wa gẹ́gẹ́ bí a ṣe máa ń ṣe. Látijọ́ aláyé ti dáyé lọ́kọ tí ń sọ lówó orí aya tájọṣepọ̀ wọn sì jẹ́ ìgbádùn òun fa ìfẹ́. Dérè ìgbádùn lọ́kọláya bá ti ń bọ́ ságídé kásáyàn ò fàǹfẹ́ láàrin wọn dòní yọ̀bẹ̀kẹ́. Tọkọ ò lè gòkè lọ́wọ́ dérè. Tọkọ wa ń ṣe súkẹ́súkẹ́ lórí aya. Orísun ló yẹ ká padà sí. Ká tọ́jú ara wa pẹ̀lú S2 Aba Bitters. Sátẹ̀kan lẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀n. Ká kó lẹ́gbẹ́ àwọn tí ń bẹ̀bẹ̀ fàyà lórí ibùsùn. S2 Aba Bitters 100% Aba tí ò lọ́tì kankan nínú. Pẹ̀lú ǹtẹ̀ NAFDAC. S2 Aba Bitters. Ilé-iṣẹ́ S2 Ultimate Holistic Spiritual Aba Remedy International Limited ló ṣe 002 Park Street First Avance Junction Ọ̀lẹ́yọ̀ Ìbàdàn Ọ̀yọ́ State. Ó wà lọ́pọ̀ yanturu ní 1825 Olúyọ̀lé Shopping Complex New Garage Ìbàdàn. Ẹ ti lè rí rà ní Lasorat Royal Plaza Asunlẹ̀ Junction off Akala Express Ìbàdàn Ọ̀yọ́ State. Fún ìkúnrẹ́rẹ́ àlàyé síwájú sí i tàbí tẹ́yìn gan bá fẹ́ jẹ́ alágbàtà fún wa ẹ pè tàbí kẹ́ WhatsApp wa lórí +234 704 079 0153 tàbí kẹ́ kàn sí +234 806 400 0204. Bákan náà ni ẹ lè kàn sí abroad line wa lórí +353 894 982 845. Ẹ mọ́ gbàgbé wípé ìlera lóògùn ọrọ̀ tó fi já sí wípé ẹ ti lè kàn sí iléeṣẹ́ S2 Aba Mixture fún ìtọ́jú àwọn àìsàn míì lóníran bíi ìfúnpá gíga, diabetes, low sperm count, ìdákọ́lẹ̀, arthritis, bone fat, blood cleansing, rheumatism, infertility àti èyíkéyìí àìsàn tó bá ń bá yín fúnra nínú ara. S2 Aba Bitters ó dára fún ìgbádùn ọkùnrin àtobìnrin. Mo kí wa káàbọ̀ lẹ́ẹ̀kan sí i. Ẹ jẹ́ kí a padà lọ gbọ́ nǹkan tí bàbá wa sọ fún ẹ̀yin tí ẹ̀ ń wá ewé àti egbò tí ẹ̀rí ẹ̀dẹ̀ ti wà tó bá jẹ́ nígbà àkọ́kọ́. Dánwò ló bí ìyá ọ̀kẹ́rẹ́ fóònù nọ́mbà wọn wà ńbẹ̀. Ẹ kàn sí àwọn bàbá wa Dr. S2. Gbogbo nǹkan tó bá ń ṣe wá ẹ jẹ́ ká kàn sí wọn. Ewé àti egbò ni òun ló lè ṣe lágbára lọ́wọ́ Ọlọ́run ojú òní tiwa. Now
Don't take Abuja back to Lagos. They don't care. If you all become beggars, it's okay for their oligarchic mentality. Yes. I talk like no other pastor talk. Yes. Yes. I talk like no other pastor talk. Yes. Because I have seen into governance, I have seen into the church. Yeah. And I know where the problem is in this country. Are you hearing me? Yeah. They may not like what I'm saying, but they cannot dispute the truth. This country cannot go on like this. Okay, I was talking about those who migrated. I don't blame those that want to japa. You know, initially I was saying don't japa. Do you hear me say that again? Japa if you want to japa. Because you look at the country and say, what future? If it goes on like this, what future? If it goes on like this, civil war is imminent. If it goes on like this, military intervention is imminent. Do we want to go back to that? No. Something must happen. I have always believed that something must happen. Do you see the way we pray in this church? Make Nigeria one. We don't pray. Nigeria is not one, and it can never be one. We are different nations tied together by force. We should still be one country, but let everyone govern himself the way he likes. Yeah. Are you hearing me? Let the Niger Delta have their oil. Let the East have their resources. Let the Yoruba people have their resources. Let the North have their resources. Let them manage their security. Give them state police. Let everybody guard his borders. Let everybody generate his economy. Why must we generate oil in the Niger Delta and take it to the north? Why must we generate IGR here, or the VATs, and take it to the north? That generate nothing. The 10 key northern states have Sharia. Sharia says no to alcohol. Sharia says no to tobacco. But alcohol and tobacco is what give us VAT here. And you take the money from there to spend where you say you don't want, but you like the money. Yeah. Fraud. 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 Unfairness. Injustice. Where did we sit down to make Nigeria 36 states? Where did we sit down? Nigeria was negotiated 3 regions. North, West, East. 1963, by plebiscite, Midwest came in. Where did we sit down and say we shall be 36 states plus Abuja, and the biggest one taken to the north? More local governments. Then we came with federal character. You are qualified, but from the tribe you came from, you can't be qualified. Now, you can't pass any law in that National Assembly without northern approval. They are in larger quantity. Yeah. Deliberately made so. So how do we go from there? Now, Egboro now. Egboro ni tó bá jẹ́ pé irú àwọn bàbá wa Adébóyè, bàbá wa Túndé Bákàrè, gbogbo and so on and so forth, bẹ́ẹ̀ yẹn tó ń gbé ohùn sókè bí bàbá yìí ṣe ń sọ̀rọ̀. Àwọn pípù yìí máa wà wípé yes, àwọn èèyàn kan bọ̀ ìgbà tó jẹ́ pé àwọn gangan náà ló ń bá wọn ní Àbújá tó ń lọ sí White House láti lọ gba envelope. Báwo ló ṣe fẹ́ sọ̀rọ̀? Báwo ló ṣe fẹ́ sọ̀rọ̀ nílùú ibi tá a ti. Lórí fóònù mi. Àríkẹ́ ẹ pé láti àwọn èèyàn tó kàn ń kúnlẹ̀ bó ṣe ń wọ́ mi kan wà ní fídíò kan tí mo ṣe lórí Dr. Sabi Talk Show. Bọ̀bọ́ yẹn bí Òṣòdì bí nǹkan kan ló wà nílẹ̀ báyìí. Kò lọ bóyá níyẹ ẹ̀gbọ́n ẹ̀ ti kú, kò níyà kò ní bàbá, ẹni tó ń mọ̀ dáadáa nìbọn kò sówó tó fẹ́ gbé lọ sí hospital. Wọ́n láwọn ọlọ́pàá àwọn káyọ̀ whatever tó ń kọjá ń bẹ̀ pọ́n ní ẹ káwọn àwọn tó ń wà ń bẹ̀ kán tọ́jú ẹ̀. Imagine mi ìmọ̀ bọ́rọ̀ fídíò yẹn bó ṣe rí. Kò lè rìn mọ́, wọ́n níbi tó wà ibẹ̀ ló ń ṣú síbẹ̀ ló ń tọ̀ síbẹ̀ ló ń ṣe gbogbo everything sí. Ìgbà tó jẹ́ pé àwọn ìkan tiẹ̀ wà gan tó jẹ́ pé bóyá kò jẹun látọjọ́ tó ti pẹ́ bóyá ó fèǹtì náà lọ pa àwọn ọlọ́pàá ní ibi ìtúrí yẹn o, ọlọ́pàá ní káwọn tán wá pa àwọn kan take care, kò sí nǹkan táwọn fẹ́ ṣe sí. Tó ọlọ́pàá gan ò tiẹ̀ tí ì jẹun dé ọ́fíìsì náà. Débi pé ẹ máa ní kí ọlọ́pàá gan ọ̀tí fún ní allowance tó fẹ́ fi ra epo sínú gen tó fẹ́ tàn nínú ọ́fíìsì, kò ń ṣe nínú ilé ẹ̀ o. Kò ń ṣe nínú ilé ẹ̀ lélẹ́yìí o. Ọlọ́pàá gan tún ṣọ́nà lò ní o. Mo ṣe kí wọ́n reserve tó oh my God.
Oh my God. Owó tí Emefiele àti Yahaya Bello tó wà ní ọwọ́ wọn, ó tiẹ̀ tó kó jẹ́ wípé òkè owó yìí ẹ jẹ́ ká ná sí only hospital and police station wa. Ẹ má tí ì ná sọ́nà. Mọ̀ ìgbà tó jẹ́ wípé owó tó ń kó yẹn inú ẹ̀ ló máa ti máa ná fún àwọn lọ́ọ̀yà, àwọn magistrate tó fẹ́ dájọ́. Inú ẹ̀ ló máa, because wọ́n mọ̀ wípé irú ẹ̀ máa ṣẹlẹ̀ bọ̀. Owó tó wà nílẹ̀ ìṣẹ́bí ta ti mú sẹ́gbẹ̀ẹ́ kan pé táwo yìí bá yá ibi tá bá ná désẹ̀ kéèsì yìí máa níyànjú. Ṣèbẹ́yìn alátẹnujẹ ní gbogbo àwọn táwọn òjòjá alátẹnujẹ àwọn máa fowó bá ti yín jẹ́. Ẹ wá wo ènìyàn níbi tán ti ń ṣa òkúnlẹ̀ lórí títì nsìn. Ẹ wá sọ wípé ẹ̀yin ìlú tẹ̀ ń pe Ọlọ́run, ẹ̀yin lẹ mọ Ọlọ́run. Ó ga o. This is Ikorodu Ikorodu Oreyo. So this man for that because he never eat. Please help me to share this video. Everyone watch this video right now, please. Ṣómólú lẹ́yìn gbé ṣé Ṣómólú lẹ́ ti wá sí Ikorodu. Tálẹ̀ wá wò mí báyìí. Tálẹ̀ wá wò mí báyìí. Tálẹ̀ wá bá. Kí ló wà nínú báàgì tó wà níbí báyìí? Gàrí àtẹ̀pà ló wà níbí bẹ̀. Ẹjọ́ POS ìdàkú wá bá mi fún màá lówó ẹjọ́. Ẹ bá mi bá wọn ṣí ná. Ẹ bá mi bá wọn ṣí ẹjọ́. Ẹ bá mi bá wọn ṣí. Ẹjọ́ ta ló mọ fóònù á dùn bíbà? Auntie, please come. Ẹ fún máa yẹn náà kọ́kọ́ mu. Ẹyọ tí míìkì bá wà. Tí míìkì bá wà ẹ bá mi fún wọn. Màá san owó gbogbo nǹkan tó bá mu. Ẹ yé pẹ́ bá mi. Ẹ ti ọkọ fún máa yẹn ló ń kọ náà kan jẹun kọ́ fi lókun. Ó yá ẹ jẹun. Ẹ bá mi handle fún wọn. Let me to handle this thing. Dára mú ní kaba ń gẹ́tì. Kí o bẹ̀rẹ̀ sí ẹ̀ lówó kó jẹ́. Why that man is not even this brother David yóò kó lówó. Mo gbé kọ́ ẹ pẹ̀lú mi. Ẹ tún pẹ̀lú mi again. Please help me to share this video. If you know this man family, please help me to drop comment, please. Please help me to drop comment. Help me to drop comment, please. Ẹ má wọrí tẹ bá ní ìdílé àwọn ọkùnrin ẹ jẹun bíbá ṣe ọ̀dà sàkẹ́tì ṣe bẹ́ẹ̀ ní fóònù ọ̀dà náà. Mo fẹ́ pe nọ́mbà wọn yẹn náà. Mo rí dání nọ́mbà wọn. À ń ṣà láti ẹ máa pe nọ́mbà ṣé nọ́mbà wọn fi nọ́mbà kọ̀kẹ́ pé. No, mo fẹ́ wò nínú fóònù. Kí lórúkọ yín sà? Bùnmi kí ni mà? Bùnmi kí ni sà? Bùnmi Awófọlájú. Family wo lẹ ti wá ní Lagos State? Láì forúkọ mọ̀lẹ́bí. Okay guys, please, if you know this man very well, please help me to drop comment, please. Ẹ jẹ́ bá mi gbé kámẹ́rà sójú wọn dáadáa káwọn èèyàn. Àǹtí mi, ẹ bá mi gbé kámẹ́rà. Àti yọ fóònù yín lápò yẹn má wọrí ó wà pẹ̀lú mi bí. Èmi dúró, ẹ má fọ̀. Ibo lẹ ń lọ gọgọ tẹ fi bọ́ọ̀lù lẹ bíbá. Àgbàlagbà dẹ ni wọ́n lè mọ. Ibo lẹ ń lọ tẹ fi bọ́ọ̀lù lẹ sà. Òyìn ẹ lóyìn ń kọ yín àbí? Wọ́n lóyìn ń kọ àwọn. Kẹ́ni tó bá mi tí yọ̀ máa dá. Mú sí o, oyin ló kọ́ wọn. Bóyá kò mú etí ló jẹ́ bẹ̀. Ẹ bá mi pe POS. Ẹ bá mi pe POS wáyé. Wọ́n ló lọ wẹ̀. So màá fún wọn ní owó oúnjẹ tó máa fún yín lówó ṣẹ̀ ń gbọ́. Màá fún yín lówó. Fóònù nọ́mbà yín sì máa gbà á. Ṣé get the point? Àwọn èèyàn yín máa wá gbé yín nígbà. Ṣé understand? Guys, àti mo ti ṣe fídíò fún yín so wọ́n á lè wá gbé yín. Ṣé understand? Ọ̀rẹ́yọ̀ road ní bíbá yìí. Mo fi fóònù kọ. Bùnmi kí ni? Awófọlájú. 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 Ṣé àwọn ló parí mọ́ọ̀tì yìí tán sí? Ẹ jẹ́ bá mi fún wọn ní mi.
Table water. Hello. Lele mo table water ti da. Okay, tí mi kì bá wà kó fún wa mi. Nínú gbogbo eléyìí nsìn, kí ni ti pẹ́ díẹ̀ o. Ó lè má jẹ́, ó possible kó má jẹ́ this year, bóyá ending of last year. And I'm pretty sure pé most àwọn tó wà ńbẹ̀ nsìn, wọ́n lè má lè ra pure water fún ẹni tó bá faint báyìí wọn. Tó bá ipa yìí ń tẹ̀síwájú ni ẹ máa gbọ́ tó sọ wípé bóyá ó ti tó jẹta tó lóun jẹun, ó ń wá iṣẹ́ káàkiri ni, ó faint ni. Ìgbà tí eléyìí máa ṣẹlẹ̀ á mọ̀ o, but very 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 soon ó máa dé bí olè lóru ni. Ìgbà tí eléyìí máa ṣẹlẹ̀ á tí mọ̀, but ó máa dé bí olè lóru ni. Ó máa dé bí olè lóru ni. Ìgbà tí wọ́n ṣẹlẹ̀ á tí mọ̀, but ó máa dé bí olè lóru ni. Sí Nàìjíríà. Ó máa dé bí olè lóru ni. Eléyìí tó ṣẹlẹ̀ ní Kenya ni. Á dé bí olè lóru ni. Nípa lórí Ọlọ́run. Tumbaya kisi ó máa dé bí olè lóru ni. Eléyìí máa dé bí olè lóru ni. Kò ní pẹ́ kò ní jìnnà, ó máa dé bí olè lóru ni. Now, ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí màá yin bàbá wa ètò sọ. It's a good country. Say what? Nigeria is condemned. Condemned. Yes. Why are you saying Nigeria is condemned? Because if it's condemned, we can manage it. We cannot manage this situation now. If Garo can go for 500 naira, water don't pass Garo. And some people are using SUV, bulletproof, imported from Japan, 450 million. 250 million our senators. Why should they pass a bill for whomsoever that carry drugs should be sentenced to death? Why they not pass a bill? Any senator with steal public funds should be hanged. If they want justice and they are fair to this country, why wouldn't they pass the thing? Mr. President won't buy private jet. Buhari, did he buy private jet? We have 2 presidential jets. Why he won't go buy another one? He won't give his son Sheyi a private jet so that he go there like Davido. Yacht where they buy. Tell me what in the yacht contributed in Nigeria. Who is using the yacht? Does me and you use that yacht? No, sir. Did that yacht convert anybody from Lagos to anywhere? No, sir. Now in son they use the yacht, they do party with our shower girls. A useless country, a zoo country. We have oil, we import oil. Is it not madness? If Dangote alone can build a refinery and the Nigeria of a giant of Africa, we cannot revive our refinery. Are we not fools? It's better they give Dangote the president of this country now because he don't overpower everybody. Jagaban, he no build refinery. Now drug would they take? Kwaya. Everybody take kwaya. Now drug everywhere. We can't afford to buy beer. Beer now 1,000. Kwaya now 600, 500. So people go on kwaya. Our youth, the future of Nigeria is condemned. We don't have any future again. How much is school fees? Everybody takes his son to private school. How much do they pay? How many people can pay for the private school? Government school every day, tomorrow strike. This month alone now, how many weeks civil servants don't go work? And they will receive salary. They say 250,000 is too much for minimum wage. Only 250,000 is a chicken change. How much is a bag of rice? 62. And they say 62. They could clap hand for them. Too much. Governor say they cannot pay it. If you can't pay it, you step down. Other governors will pay it. People they have idea, agenda to move Nigeria forward. They will pay. So if you don't have any fucking common sense in your brain, you step down. Say Nigeria, you can't pay 62,000. Look at who are they fooling? How much their children spend to do the rime in London? How much do they spend to fly to London? How much is London ticket? Their children will go to London to snap picture and come back and spend 10 million, 20 million. Then somebody will spend
30 days going to work, 26 days going to work. At the end of the day, go give am 60,000, I be 30,000 naira, and the bag of rice is going for almost 100,000. An aburo on the street cannot even afford garo. Garo now, white rice with yaji and granite oil on top. No meat inside. It's 500. And you are telling me that these people who voted for are doing well. They are doing rubbish. Now, how much did they spend to have a sitting to change national anthem in the first place? How much did they spend for their sitting? Each sitting that those useless fools, coward senators where we vote, they sit. How much did they pay them for a sitting? And all they feel that is our problem is to change national anthem. Carry Oyibo on, give us. Me, I no go singer. I know if I sing and make I die. I know Arise to Compatran, Nigeria's call Obe, any other one I know there. The Oyibo own, I can never sing it. Oh my God. I cannot borrow a culture where I don't know. Oh my God. How long will we use our sense, create something by ourselves? Yeah. They will make the money from here, take it to Oh, gbọ́dọ̀ pé àwọn youths. Kọ́ńkàn ní kó sanwó fún wọn kán ṣe competition. Tó bá pe àwọn 100, kọ́ńkàn pé 100. Ẹ má jẹ́ ká kán pé 50. Tó máa fún wọn ní ọpọlọ national anthem míì tó jẹ́ wípé in short tí Britco bá gbọ́ gan máa rí wípé yes, but ó ń sọ fún wọn wípé a lè produce nǹkankan, nothing. Kí ló gbé wá fún wa tí àwọn ọmọ wa tó lè produce? Ọmọ òyìnbó ń ṣe oúnjẹ káwọn ọmọ kó rí àwọn ọmọ wọn, ọmọ ọjọ́ kan lásán, ó rí bí ògo ọ̀la, ó rí gẹ́gẹ́ bí pé ó lè ṣe gbà, but ti Nàìjíríà ò rí bẹ́ẹ̀ because à ń ṣe ìran kan náà. Tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ni, kódà gan kó jẹ́ àwọn ọmọ secondary school náà ṣe competition pé àwọn ọmọ secondary school 10 ló fẹ́ mú, school 10 ló fẹ́ mú, but abroad, they will collect it. The same Oyibo go borrow us the money with interest. Who is fooling who? When they borrow us the money, they will still share the money again, return it back to them again. The Britain they are talking about, what do they have? Did they have any mineral resources? We are over fucking blessed. What we have, they don't have it. Europe no get 1/4 of what Nigeria have. Boko Haram exists today is because of mineral we have. If not because of mineral Nigeria have, Boko Haram could have not been existing. In Medugri, America, they mine the uranium where they there. The same uranium they in Nasarawa State here, they buy it, then the miner, Chinese, the miner, they sell it. A gram of it is $37,000 per gram. Only the uranium alone, Nigeria can survive and survive the whole Africa as a nation. Nigeria remains the giant and we are the giant, but we are full of giants. Now full people full the country. Allah. Look at Yabel, a young small boy. The answer white lion, white waiting. Wait till you create for Kogi. Dino Melai now to. Oh, what's it Dino Melai? He short. What? Mo kí wa lẹ́ẹ̀kan sí pé akúbójú ọjọ́ ṣe rí. Ó ń ṣọmọ olókùú bẹ́ẹ̀ ni. Àlọ́ máa dé bí olè lóru ni. Ó máa dé bí olè lóru ni. Torí kàkà kó sàn lára ya jẹ. Ó fi gbogbo ọmọ bí obìnrin ni. Bọ̀ àwa ò ní dákẹ́. A máa sọ sódà máa mẹ́rin yẹn wá tó bá dé pé ṣé bá sọ. Á sọ. Àmọ̀gbà tó jẹ́ ni ìbọn ó máa ṣẹlẹ̀. Lágbára lọ́wọ́ Ọlọ́run ojú òní tiwa. Wọ́n kí wa lẹ́ẹ̀kan sí pé akúbójú ọjọ́ ṣe rí ẹ̀yin ìyá yín bàbá. Ẹ̀gbọ́n àti àbúrò gẹ́gẹ́ bí mo ṣe sọ níbẹ̀rẹ̀ program yìí pé à ń yá bíbá yìí lónìí. Tán bá ti tú wa sílẹ̀ ní orí Dr. Zabby Talk Show á padà síbẹ̀. For now, nígbà tá a wà yìí bíbá yìí la ṣe máa lò ń sìn. Ó dẹ̀ jẹ́ péèjì tuntun. Nǹkan táwọn èèyàn náà lè fi mọ̀ tẹ́lẹ̀ fi ràn mí lọ́wọ́ náà ni pé jẹ́ ká share. Ẹ bá wa share sáwọn ọ̀rẹ́, ará àti ẹbí. Ẹ bá wa fi comment yín náà sílẹ̀. God bless you. Ẹ ṣé gan ni. Ẹ̀yin ni mo máa bá, èmi náà lè máa rí. Mi ò ní ṣìwí, ẹ̀yin náà ò ní ṣì mí gbọ́ lágbára ní ọwọ́ Ọlọ́run. Wọ́n kí wa lẹ́ẹ̀kan sí pé a kú bójú ọjọ́ ṣe rí. One love. Bye for now. Thank you.